Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Kí ọlọ́run àánú ọlọ́run kó máa bá a síwájú nínú gbogbo ẹ̀dá alààyè. Òun náà ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam, ẹni tó jẹ́ òjíṣẹ́ gbẹ̀yìn tọ́lọ́run rán sí gbogbo ayé. Látara rẹ̀ àti iṣẹ́ tó jẹ́ la fi mọ iṣẹ́ tá a jẹ́ fún gbogbo àwọn èèyàn káàkiri àgbáyé. Ọlọ́run ọba nínú àánú ẹ̀ kó wọlá àti tóbi òjíṣẹ́ ńlá Muhammad náà lọ́dọ̀ ọlọ́run, kó sì wọlá àti tóbi ọlọ́run fúnra rẹ̀. Gbogbo àwa tí a yẹra wa níṣẹ́ tó jẹ́ iṣẹ́ ètò ọlọ́run tá à ń jẹ́ yìí, ọlọ́run já jẹ́ pẹ́. Àmín. Ọlọ́run kó gbà lẹ́sìn fún wa, Àmín. kó fi sínú mísánù àsánátì wa. Àmín. La ilaha illallah, kó wá dáàbò rẹ̀ bò wá, Àmín. kó ṣe àlékún gbígbàdúrà fún wa. Àmín. A kí yín káàbọ̀ sórí ètò yìí, ètò tá a ti ń lara lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Ní èdè àtijúwe kẹ́ tó mọ ẹgbẹ́ tó mú ètò yìí wá fún yín. Àlejò wa tá a gbà lónìí, ọ̀kan nínú àwọn àlùfáà ńláńlá nínú àwọn ọ̀dọ́, Dr. wa Ibrahim Abubakar Eleke. Salamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kí yín káàbọ̀ sórí ìjókòó yìí o. Ayakumullah sa. Iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ọlọ́run jẹ́ kẹ́ ẹ ṣe pẹ́ o. Àmín, àmín. Kẹ́ ẹ sì bá a nínú mísánù àsánátì yín. Àmín. Kọ́lọ́run kó san yín lẹ́san Àmín. dáadáa láyé àti lọ́run. Àmín. Kó wá fi ìsìjábà ṣe yín lọ́ṣọ̀ọ́ Àmín. láyé àti lọ́run. Àmín. Àmín ya Allah. Àmín. Fún ẹ̀yin tẹ́ ẹ wo ètò wa níjẹ̀jọ́, ẹ rí i pé àfètò náà kí bàbá wa ọlọ́lọ́ọ̀bá Ìlọrin ni. Ṣéèwù 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 wallahu ya'simuka minan nas la tahafu darakan wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run járí bàbá wa pẹ́ o, Àmín. lórí àlàáfíà tó kún rẹ́rẹ́ Àmín. àtàlékún istijaba. Àmín. Nígbà tá a kí wọn tán níjẹ̀jọ́, a tún kí bàbá wa imam tuntun fúnlùú Ìlọrin tí wọ́n fi jẹ. Bàbá wa Sheikh Muhammad Bashir Dasuki Imam Fulani, tí ọlọ́run gbé sí orí àga gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fúnlùú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Nígbà tí a wá pàdé lẹ́yìn tá a ti kí ìmáàmù kú oríire, tá a sì dúpẹ́ fún bàbá wa ọlọ́lọ́ọ̀bá Ìlọrin, tá a tún tọrọ fún wọn pé ìmọ̀nà ọlọ́run kó máa bá wọn lò bó ṣe ń bá wọn lò náà. Àmín. Àwa bọ́ sórí agbọ́nrin pé ìmáàmù àgbà gẹ́gẹ́ bí aṣíwájú wa, wọ́n jẹ́ ẹnìkan tí ó yẹ ká fún nímọ̀ràn torí ìgbésí ayé tí wọ́n ń lò ó bọ̀ kó tó kàn yìí tí wọ́n bọ́ sí yìí. Wọ́n ti dẹni tí gbogbo èèyàn máa wò. Àwa amúmọ̀ràn oríṣi méje wá gẹ́gẹ́ bí tí bàbá wa ìmáàmù àgbà wọn máa lò. Ṣùgbọ́n lónìí, mo wá ní ká kíyèsí wípé ìlú Ìlọrin tá a wà yìí, ìlú mọ̀ ni. Àwọn èèyàn sì nímọ̀ náà, àtàgbà àtèwe àtọkùnrin àtobìnrin. Ìyàlẹ́nu ní wá ń jẹ́ wípé tá a bá ti rí nǹkan tó dùn mọ́ wa tí ń tọwọ́ àwọn èèyàn tó ní mímọ̀ yìí jáde, àtàgbà àtèwe, inú wo sì máa dùn. A máa sọ pé sáyé bẹ́ẹ̀. Kò jẹ́ má rí bẹ́ẹ̀. Gọjá má rí bẹ́ẹ̀ láti Ìlọrin ni. Inshallah. Ìgbà tá a bá ti wá rí ohun tí ó dùn mọ́ wa, tí ń question mọ̀ táwọn tí wọ́n ṣe nǹkan yìí tá a mọ̀ ló ní mímọ̀ ṣe, yóò máa jẹ́ ìbànújẹ́ fún wa. Ìbànújẹ́ yẹn la fẹ́ mú kúrò, la fẹ́ kí bàbá chief imam àtàwọn management team wọn tá a mọ̀ sí àhímọ̀, Imam Malini, Imam Gabari ni, Ajanasi ni, Òkè Kòbéèrè ni, Àfáà Rábà náà ni, kábínẹ́ẹ̀tì bàbá wa imam náà nìyẹn.
àwọn nǹkan tá a bá rí tí ń bà á lọ́kàn jẹ́ ó yẹ ká sọ fún yín kẹ́ ẹ wá bẹ́ẹ̀ sì ṣàtúnṣe ẹ̀. kí ni tí ń bà á lọ́kàn jẹ́ ni pé àwọn ọ̀dọ́ ọ̀sìn àtàwọn àgbà nínú àwọn àáfàá nísìnyí náà complain fẹ́ máa pọ̀ lórí bá a bá jókòó fún ètò Islam à ń ṣèyàwó ni fìdáù ṣẹlẹ̀ ni nǹkan ayọ̀ míì náà ni àsìkò tá à ń lò ń bẹ̀ ń pọ̀ jù emphasis lórí ọ̀rọ̀ owó ń sì ń pọ̀ àwa fẹ́ Dr. Ibrahim ara wọn lẹ́yìn náà torí pé aṣíwájú nìyí àmọ́ mo ti bá yín lóde lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ń ṣe é mọ níwọ̀n kí kálukú tún fi rí bòmíì lọ. ètò ọ̀rọ̀ owó yìí táwọn mékèèké ti ń tẹ̀lé yín tán fi fẹ́ máa lé àwọn àgbàlagbà láre owó ibẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ yẹ̀ wò sódà bàbá ìmáàmù àgbà tòní àtàwọn àyímọ̀ yòókù wọ́n yẹ ibẹ̀ yẹn wò nípa pé sàárà làwọn èèyàn fẹ́ ṣe wọ́n fẹ́ wú àwọn onímọ̀ lórí ni àmọ́ wọ́n gbọ́dọ̀ ṣe lọ́nà tí ó pọ́n àwọn àlùfáà wa lé kì í ṣe èyí tí wọ́n ó ṣe lọ́nà tí wọ́n máa sọ pé kí ló wá dé láti gbà tá a ti jòkó yìí náà ọ̀rọ̀ ẹ̀mọ́wó kìnní wá ẹ̀mọ́wó kìnní wá ẹ̀mọ́wó gbá wá ẹ̀mọ́wó àwo wá Ọlọ́run rá níyàn wa pa fẹ́ fi tó ẹ̀sìn àti ìlú ṣe ní àníyàn yẹn ni kọ́lọ́run kó fi dá wa lọ́jọ́ kó sì jẹ́ kẹ́ ẹ gbọ́ wáyé. Microphone ti dọ́dọ̀ yín Dr. Ibrahim. bàbá bá a ti máa ṣàdúrà fún yín ẹ̀yin Ọlọ́run ṣùgbọ́n kí n tó máa sọ̀rọ̀ lọ inú tí ó jọ ọ̀rọ̀ yóò dùn ní wípé Muslim Media Watch Group ẹ dákun ẹ bá ń tún Yorùbá. ẹgbẹ́ tí ń mójútó tó ń lọ nínú ìròyìn nínú pépà rédíò àti tẹlifíṣàn. kọ́dà ròyìn ẹnu sẹ́nu. bẹ́ẹ̀ni ẹgbẹ́ Islam tí mójútó fún mùsùlùmí. ẹ fẹ́ sọ pé ntọ́kàn wa la dá sí i. ẹ ṣeun àlàwọ̀ sáàlà. ó dé ní ẹlẹ́ẹ̀kejì kí wọ́n lè mà lámàdájú wípé gbogbo ìrìn ni tí wọ́n bá bú bàbá rẹ̀ níta yóò jà lóòótọ́ ṣùgbọ́n tó bá délé inú kó sọ fún bàbá rẹ̀ wípé wọ́n purọ́ mọ́ yín mo sì fẹ́ da gbogbo bẹ̀rù. La ilaha illallah. àbí kó ní bàbá mi náà bá wù. kínú bàbá kó lè hó kùsùkùsù against àwọn kan. ó kọ́ra tó lè ó dùn ni. ok now wípé wọ́n purọ́ mọ́ yín. ok ìtòhún ṣe ni ó dùn mọ́ bàbá àmọ́ bí wọ́n ti present bàbá níta o kò lè dùn mọ́ bàbá. Allahu Akbar. ṣùgbọ́n ògèdè kó bàbá lọ́mọ tó yí irọ́ òun kúrò inú bàbá ó dùn ẹ̀já gbé yín lé ní. ẹni. àbí kọ́ mo délé pé bàbá wọ́n sọ̀rọ̀ yín tó bí o ṣe dá inú mi dẹ̀ bàjẹ́ lóòótọ́ mo rí wíkè sí pé rọ́pọ̀ ń bẹ̀ ẹ dákun ẹ bá ń ṣàtúnṣe bíi tí bàbá wọn bá jó nílà káyìí náà kìíní yóò tún dùn mọ́. Allahu Akbar. yóò dùn mọ́ pé wọ́n fún un ní mọ̀ràn tó dáa. ọ̀dọ̀ àwọn ọmọ mi ni mọ̀ràn yìí ti ń wá. Allahu Akbar. láti lè tún mi ṣe. káráyé máa fojú tó dáa wò mí. sáà ti tẹ́ni fọ́rọ̀. a ti tẹ́ni fún. ẹ̀já wa bẹ̀rẹ̀. na. alákọ̀ọ́kọ́ òun ni wípé gbogbo ìrìn ni ó bá fẹ́ níyì àná yóò níwà àná ni. Allahu Akbar. ẹni ó bá fẹ́ níyì ìró ìtàn bàbá wa ní lánàá yóò níwà àná ni. tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ yín máa ń rò pé àwọn bàbá wọn ni wọ́n ṣàṣeyín tẹ́ ẹ bá kàn wọ́n lábùkù tí nǹkan kan bá ṣe yín rárá ọba wọn ló gbìjà wọn torí pé rí òdodo ni wọ́n wà. Allahu Akbar. ìṣòro tá a ní mẹ́ta ni. ẹ̀sà o. a ti da ìjà àfà papọ̀ mọ́ ìjẹ́ olówó. nígbà tí ìrà aláàfà bá ń pèrè lólówó ẹni tí ń bùn kí ni kó wọn pèrè. Allahu Akbar. ó dìgbà tá a bá yọ ìjà àfà sọ́tọ̀ tá a yọ ìjẹ́ olówó sọ́tọ̀ gbogbo àwọn ẹni ó bá ní mọ́tò ńlá ẹni ó bá nígbà ẹni ó bá láwo ọ̀pọ̀lọpọ̀ ntẹ́lòmíì dì lónìí ó mọ̀ wípé kì í ṣe pé nǹkan kan lè ṣẹ́kù fọ́mọ àwọn lọ́la. Allahu Akbar. ìkíní nù ẹlẹ́ẹ̀kejì nínú ìṣòro tá a ní òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìtẹríba táyé ń tẹríba fún wa kì í ṣe wípé dàlélù ìlà ń ṣẹ̀yọnú mọ́ ṣé mo dán kálukú lójú èyí tó ń kálukú ń wẹ̀ bàtẹ́ tó ń kálukú ń lò lóde iye gbẹ́rẹ́ tí ń ṣiṣẹ́ rí
ṣé nọ́ọ̀sì náà lélẹ́yìn wa iye kíní tẹ̀sẹ̀ kíní kó tó di wípé àwọn èèyàn ń pọn lé níta. La ilaha illallah. lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹlẹ́kẹ̀ẹ́ta mo fẹ́ sọ òun o ìyàtọ̀ ń bẹ láàrin onímímọ̀ àti oníbẹ̀rù Ọlọ́run. Allahu akbar. ẹni ó bá jẹ́ oníbẹ̀rù Ọlọ́run àkọọ́lẹ̀ àti ìsọ̀rọ̀ tó bá mi sọ ni wípé tẹ́ ẹ bá bẹ̀rù mi yu'allimukumullahu ma lam ta'lamu ntẹ́ mẹ̀mí Ọlọ́run ó fi mà yín. n túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá doni bẹ̀rù Ọlọ́run yóò doni mímọ̀ bẹ́ẹ̀ bá jọ mímọ̀ tí ò bá bẹ̀rù Ọlọ́run aláìmọ̀kan. Allahu akbar. nípa ètò programs inú mi dùn wípé orí kí n láti sọ yìí mo open challenge òun fẹ́ anybody wípé àṣùrọ̀ níyọ̀ lè dára yíwọ náà ṣe bí owó lòun sọ pé káwọn èèyàn máa mú wá challenge mi wọ́n yẹn ṣe kìí sì ṣe kò sí nǹkan tí ò jẹ́ kí n ṣe kìí ṣe pé mo lówó mo sá fún kí wọ́n kàn kéwú ẹnu tí ọ̀dà kan fi kan alukurani mọ́mílá ẹ̀fẹ̀ pé yóò lé ní. Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì yóò kéré mi káwọn èèyàn orí mi nípa àwọn àfáàyàn ò lajú ni tó ṣe àtúgbà alukurani gàgán ni ìwé ọ̀làjú. ó di mélòó. ó di méjì. èpè àti ìpáyà àdéhùn tó le tinú alukurani lọ́tọ́ wá báyàn. Allahu akbar. kí lọ́lọ́run sọ. Ọlọ́run ní wa idha akhadha Allahu mithaqa alladhina utul kitaba latubayyinunahu linnasi wa la taktumunahu. fanabbathu wara'a zuhurihim washtaru bihi thamanan qalila fabisa ma yashtarun. Ọlọ́run ní wa idha akhadha Allahu mithaqa alladhina utul kitaba. ẹ jẹ́ n gbé báyìí dákun bàbá sẹ́ẹ̀. fọ́dọ̀ yà ṣe. ẹ jẹ́ n kọ́kọ́ fi àyà kan kí n fi tú yìí hùn. Ọlọ́run ní thumma awrathna al-kitaba alladhina istafaynahu min ibadina. ẹni abá ní ó lọlé kéwú tó kéwú tán tó wá dà fa àbí inú àwọn ọmọ bàbá rẹ̀ tí gbogbo wọn ṣe pọ̀ tí wọ́n wá yàn ní ìmáàmù. Allahu akbar. istafaynahu min ibadina ó ti di ọ̀nàrẹ́bù láàrin wa. Allahu akbar. ó kú bóun ló ṣe ní yẹ̀yà rẹ̀ kò sì sí tó yẹ̀yà èèyàn tó tówó. àtòbìn. owó ju obìnrin lọ owó tá à ń wá náà kí náà fi wá ṣé bẹ́ẹ̀ yóò bá lówó yóò róbìn. Allahu akbar. Ọlọ́run ní ẹni ẹ̀sà ní ẹ̀yin rẹ̀ wá dẹni ẹ̀sà wọn wà iza akhadha Allahu mithaqa alladhina utul kitab kìtàbù tọ́nà wílẹ̀ kan ó tún àtúngbé wa wípé níjọ́ tèmi àti yín ń gbàdé òun wípé sọ ti dà fún àná latubayyinunahu linnas n tí ó ké ni ó tú fáwọn èèyàn wala taktumunahu ó gbúdọ̀ fòdodo pamọ́ kó o máa wírọ́ tó bá ti pẹ́ torí pé wọn ó pọ̀ ni bó òkú nìṣẹ́ wọn padà kú náà ni. Masha Allah. Ọlọ́run ní fanabbathu wara'a zuhurihim àsìkò kan wá ń bọ̀ tó já sí wípé àdéhùn táwọn kan gbé wọn wá jù sẹ́yìn washtaru bihi thamanan qalila. aláàjì kìíní ọ̀nàrẹ́bù owó ti ń dà. Ọlọ́run ti mọ̀ pé yóò padà ṣẹlẹ̀. mo fi Ọlọ́run búra bó ti ń lọ àgbà nínú káàfáà mi ò tún bá mi. n pe tí o tó nǹkan lẹ́ẹ̀mọ pàtàkì ìyẹn fulus kọ̀lí lẹ́ẹ̀mọ pé ní. ò gbọ́ bùkátà yín tó já sí wípé wọn ò lè fún yín lówó nǹkan ni ẹ má ṣe nǹkan kan kún mọ́ kẹ́ ẹ wá jẹ owó òun àtìyàwó àtọmọ dọjọ́ alẹ́. Allahu akbar. washtaru bihi thamanan qalila Ọlọ́run ní fabisa ma yashtarun. wọ́n mọ̀ sí òfò pẹ̀lú tí wọ́n wá wọn. nítorí pé gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ọ̀dọ̀ ẹ̀jẹ̀ ń fún yín lápẹ̀rẹ̀ à ń ṣàdúrà kan ní lọ́dọ̀ wa èmi yìí fẹ́ ṣe ó jẹ́ kí n wá máa organize àdúrà bóyá ìkan lọ́dún wọ́n má sì organize àwa láfa àwọn èèyàn ló ń jẹ go and ask ẹni tó máa ṣòro tòun tí mo ṣe jẹ́ tálíkà tó ìgbà táwọn wá ń ṣe ibi tó ṣe tí mo fẹ́ fàyọnu o àwọn mo wá sọ fún wọn pé on one condition tá a máa ń ṣàdúrà wọn ìyẹn nígbà wà ní àlọ́wọ́ yín owó tẹ́ ẹ bá ní tẹ́fẹ́ fi ṣe sàárà ẹni tí ò tí ì jẹun lé yín ẹ lè fún mo ní tí o bá ní jọ̀gbéraga ẹlòmíì tó lóun fẹ́ fún mi lówó tí ń tẹ polybag sí ìgbòho lọ́wọ́ rẹ̀ mo lówó ju ẹlòmíì lọ tó mo ní sẹ́mi tí ń ṣe. eléyìí èsì ti fáàrí. èyí tó wá fọ́ nìyí tí mo wá fẹ́ sọ ni pé àwọn àpàdé programu ń kàkú lọlé adúpẹ́ tán ṣe kíní ìgbà tó wá dijọ́ kejì ẹnìkan wá pè mí láti abroad mo fọkọ bó náà sí rí wọ́n ní àfa mo rò pé àfa ti tán lọ rẹ̀ wàláhì wa rabbul Kaaba. La ilaha illallah. Torí ń tẹ́ ẹ ṣe owó lérí. wọ́n ní mo rò pé àfa ti tán lọ ni wọ́n ti ní owó pé ẹ̀ka bàjẹ́ owó gbogbo yín bàjẹ́ owó ni mo ní rárá o. kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ nítorí pé yóò mọ definition àfa ni ó lè rẹ̀ máa sọ̀rọ̀ àkọ́kọ́ definition àfa òun ni kó láyọ̀ kan. bẹ́ẹ̀ni. ó wà ní àfa ìdákùntàn lọ́ọ́ ẹ̀ send account number kò nídìí mo fẹ́ bùn yín lówó ó wá bùn mí 500,000. ẹ sọ iye owó àdúrà tí ń gbà tó tó yẹ. tó tó yẹ yẹ nígbà tẹ gbéra tẹsẹ nǹkan. wọ́n tún bẹ̀rẹ̀ sí gbowó nù. ẹ̀yin olùtẹ́sí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá a kí bàbá wa ìmáàmù àgbà fúnlùú Ìlọrin àti gbogbo àgbègbè Ọlọ́run ó ṣe yín ní arúgbó ìmáàmù. Àmín. a kí bàbá wa ìmáàmù Mọ̀lẹ́ ìmáàmù Gàmbàrí
àti gbogbo ẹ̀yin àìmọ̀ yòókù ẹ dákun torí t'Ọlọ́run àdúrà tẹ́ ń ṣe fún wa náà nígbà ẹ̀yin náà lè sì ké fún wa pé ká sọ òdodo kódà bó korò ní tí wọ́n fẹ́ ká máa ṣe nínú ìjókòó àdúrà wa tí wọ́n rán wa sí yín Ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ pẹ́ ju báwọn tó bí yín ṣe pẹ́ lọ ẹ sì lo ọlá náà àti iyì náà nínú àlàáfíà ara ni Ọlọ́run wọ̀ láàníyàn dáadáa tá a ní sí yín tá a sì ní sílùú wa yìí kí ẹ máa gbé wa níyì ní tó wà bá a bá ti jókòó àdúrà torí Ọlọ́run ẹ má máa pẹ́ àpẹ́jù mọ́ lóòótọ́ ọ́fíìsì yín lẹ wà àmọ́ ẹ má pẹ́ àpẹ́jù mọ́ ẹ̀ẹ̀kejì oríṣiríṣi àṣà ló ti dé bá wa níbi ìjókòó àdúrà tí ò sínú tá a bá lọ́dọ̀ àwọn aṣíwájú tí wọ́n kọjá lọ èyí tó bá ṣe yọ ẹ yọ kó mẹ́ tó tá a bá jókòó àdúrà wákàtí kan tó ọwọ́ apẹ́ parí kọ́ mọ̀ ju wákàtí méjì lọ kẹ́sì emphasize pé ẹni tí ó fún wa lóúnjẹ ẹ̀mí ká fún un láyè tó kó fi bá wa sọ̀rọ̀ Ọlọ́run ẹ sì bẹ lọ́hùn fún wa lórí tẹ́nìkọ̀ọ̀kan wa ń tọrọ àti tá ń tọrọ lápapọ̀ kọ́lọ́run kó fi tìjábà sí àdúrà ò jù báwọn lọ oore ìjókòó ò jù báwọn lọ ní tí kálukú wọn bá ní wọn ò fún yín wọ́n tó tó yín pè lọ́la ń bò mí wọ́n tó yín pè lọ́tún la ń bò mí owó oṣù kẹ́ẹ̀rí owó ojúmọ́ ni Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ gbà pẹ́ àmọ́ kẹ́ ẹ máa gbà lọ́nà tó níyì tó lápọ́nlé kọ́ má di pé wọ́n bá sì kó wa jẹ́ wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo àwọn kan mọ̀ wá túká wọ́n mọ̀ lọ ká máa fún àsìkò tẹ́ ẹ bá ẹ wá ń jòkó ẹ̀ tí ì dìde bẹ́ẹ̀ bá dìde tán ló yẹ káwọn èèyàn máa dìde torí t'Ọlọ́run a fi ti ìmáàmù tuntun yìí a fi gbé ọ̀rọ̀ yìí síwájú yín ẹ bá wa gbé yẹ̀wò ẹ dé àsìkò tá à ń lò kù ẹ yọ àwọn nǹkan kan tí ò sínú tá a bá lọ́wọ́ àwọn àgbàlagbà tí wọ́n gbé wọ ètò àdúrà nísìnyí àbí jòkó àdúrà tó ti wá fẹ́ yes tó ti wá fẹ́ di èébú fún wa ṣé táwọn jàmáà ní á jẹ́ fún yín nù Ọlọ́run jẹ́ pẹ́ fún wa Ọlọ́run ọjà rí yín pẹ́ Ọlọ́run kó sì wọlá àníyàn ta ni tá a fi sọ̀rọ̀ yìí kó fàníyàn náà dá wa lẹ́jọ́ kọjá ẹ gbọ́ wa yé àyè tẹ́ ẹ wà yìí kọ́dà ẹni ó ti lo 50 ọdún bẹ́ẹ̀ ni ó ti lo 40 ọdún bẹ́ẹ̀ ni ó ti lo 30 ọdún bẹ́ẹ̀ kẹ́ ẹ tún lò ju tẹ́ ẹ ti lò lọ́la fẹ́ Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ fún yín ẹ dákun ẹ gbọ́ wa yé torí t'Ọlọ́run ọ̀rọ̀ owó ọ̀rọ̀ àsìkò ẹ bá wa kíyèsí Ọlọ́run jàre yín pẹ́ dókítà ẹ já lọ síbi àwọn ọmọ ilé kéwú àbáwọn ọmọ kéwú bí wọ́n bá yan àwọn èèyàn sípò yes ẹ fún àáfàá yín tí wọ́n yàn sípò ẹ fún lọ́wọ́ rẹ̀ ẹ ṣàpọ́nlé fún ẹ lépa rẹ̀ lọ́lé ẹ tẹ̀lé lóde ẹ gbé yìí fún àmọ́ bọ́rọ̀ bá ti di pé àwa mọ́sálásí jímọ̀ wá kírun àlọ́ yídì lọ kírun àfẹ́ èso lóṣèlú àwọn ilé kéwú wọn ò máa ṣe competition láàrin ara wọn báwọn ọmọ kéwú sọ̀rọ̀ lórí gidigidi tí wọ́n máa ṣe pàápàá jùlọ gbogbo orú èyí tí wọ́n ṣe láìpẹ́ yìí nígbà tí bàbá wa ìmáàmù tuntun ṣẹ̀ṣẹ̀ jẹ bó ṣe dùn mọ́ wa tó yí pé àyè fa nǹkan ńlọrin wọn ò sì fà á tí ìmáàmù yìí fi jẹ bí wọ́n ṣe pọ̀ tó ẹni tó tọ́ sí ẹni Ọlọ́run fún náà ni wọ́n gbé fún gidigidi àwọn ọmọ kéwú ní ìvẹ́ǹtì tá a bá lọ papọ̀ jù ń kábùkù bẹ́sì kí lẹ fẹ́ sọ. bàbá ẹ jẹ́ ń wí ọ̀rọ̀ mẹ́ta náà ní gbólóhùn kọ̀ọ̀kan. káwọn àfáwọn náà mọ gbọ́ báyìí kí wọ́n mọ báwọn ó ṣe kìlọ̀ fún wọn lórí pé ṣe rí bàbá mi sọ́bùrù. bàbá mi ní máa ń sọ̀rọ̀ kan ó ní ìwà àti ìmọ̀ ìwà bímọ ni àti ìmọ̀ ó dà gẹ́gẹ́ bí aṣọ àti òjò ni. tọ́ aṣọ ẹni ni bàbá tó bí mi fi wé ìwà tí wọ́n bímọ ni. ìmọ̀ ni bàbá tó bí mi fi wé òjò tó rọ̀ pani nígbà tí èèyàn wọ aṣọ. sọ tí wàá máa jọ aṣọ tútù. ìbéèrè wa rè ǹjẹ́ òjò lè pa aṣọ funfun yìí kó sọ di dúdú? rárá.
ìtumọ̀ rẹ̀ ni kò sí bí màá ṣe lè pọ̀ tó lára yẹn tí ò bá ní bíbí láti lé ìwà ní bíbí wọn hàn lára rẹ̀. ṣé kò sọ gbólóhùn kan báwọn. ẹ̀rí make. the second thing ni. náà. gbogbo yẹn àáfà tó bá já sí wípé ó rí ó mọ̀ àbó gbọ́ wípé àwọn ọmọ tí wọ́n ń yìn mí yìí ìyìn kí wọ́n lè kábùkù bẹ́ẹ̀ nìkan ni wọ́n fi ń yìn mí yìí tó bá dákẹ́ ó fàbùkù tiẹ̀ náà sọ́jọ́ alẹ́ ni. La ilaha illallah. nítorí pé gbogbo ìran bàbá tí ò bá fẹ́ dọmọ yẹ̀yẹ́ lọ́dọ̀ mẹ́ kò ní nàya ọmọ lójú ẹ̀. Allahu akbar. ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo àwọn bàbá tó bí èmi àtàwọn àfáà tí wọ́n kọ́ èmi tí wọ́n gbé sẹ́mi ńlá káyìí ni pé gbogbo ìran àfáà tó bá jẹ́ àfáà tọ́lọ́run àfáà rẹ ni wọ́n. Allahu akbar. ẹ lè rí mi rí níjọ́ kan nǹkan mẹ́ta ń bẹ tẹ́ ẹ lè rí kí n ṣe. Allahu akbar. tí mo tún fi àlùbáríkà yín àtàwọn àgbàlagbà tẹ́ ẹ tara wọn jáde mo fi bẹ lọ́wọ́ Ọlọ́run mọ́jẹ ń lè ṣe. Allahu akbar. kí ni nǹkan ọ̀hún lè gbogbo lẹ́kṣọ̀ mi bó ṣe pọ̀ tó ẹ lè rí níjọ́ kan kí n bú àfáà kan. Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì ẹ lè rí favorism lọ nínú ọ̀rọ̀ mi na wọ́n á sọ̀pọ́tì Markazi wọ́n á bú Àdàbí wọ́n sọ̀pọ́tì Àdàbí èmi lẹ́ni àkọ́kọ́ tí nǹkan kan kó gbogbo wọn gẹ́gẹ́ bí àfáà mi tèmi mà. ẹlẹ́ẹ̀kẹta òun lọ̀rọ̀ tí bàbá mi ti sọ fún mi lásọ̀kalẹ̀ tó o bá dà àfáà bọ́lá bá padà gbàdúrà rẹ tó o bá padà hàn ọ̀rọ̀ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń lọ tájá ń gbó ni o ẹni ajá bá wá ń gbó kì í gbó ajá padà o ìtumọ̀ rẹ̀ ni pé tí wọ́n bá ń bú ẹ̀yìn éfèsì o fàwọn tó ń bú ọ lẹ̀ kí wọ́n máa bú ọ. àníyàn rẹ̀ kílẹ̀ lórí ntọ́ ń sọ àti ntọ́ ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú lónìí wàláhì sùmọ́bìlá ilẹ̀ ilaha illa huwa ọ̀pọ̀lọpọ̀ kọ́dọ̀ ọmọ tọrọ yìí bá dùn ó wà nù wọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sẹ́ ọmọ kéwú tó bá dùn ó wà nù wọn àáfàá tó bá dùn ó wà nù wọn àwọn tá à ń wí. tí ń wí kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú lónìí ìmọ̀ ojú tíra ni wọ́n mọ̀ ìmọ̀ bò lálẹ́yìn wọn ni. Allahu akbar téèyàn fi máa hùwà tí ó fi lẹ́yìn wọn mọ́. nítorí gbogbo bí àníyàn yín bá ti dáa tó tó bá ṣe kọ́tẹ̀ bá wà nínú àníyàn ẹ̀ ní lẹ́yìn. Subhanallah. ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá n tá à ń sọ ni pé ilé kéwú pọ̀ ńlọrin ilé kéwú sì pọ̀ Nàìjíríà ilé kéwú sì pọ̀ láyé kò sọ́kàn tí ń ṣe competition pẹ̀lú èkejì àáfàá kan ò sì máa ṣe competition pẹ̀lú àáfàá míì ọmọ kéwú kò gbọ́dọ̀ sí competition láàrin ilé kéwú kan sí ilé kéwú kan ilé kéwú á pọ̀ ojú méjì lọ a fẹ́ competition a fẹ́ outward show torí pé intanṣe ọlọ́ọ̀la ṣe àyìnbóró bínú àwọn àáfàá yín bó ṣe ń dùn lórí pẹ́ǹpá wọn lé lábẹ́lé bẹ́ẹ̀ bá sọ àpọ́nlé òǹdí tẹ́ fi ń wá ń hèlì wọn bí ìgbà tá à ń hèlì olórin pẹ̀lú olórin kejì ẹ fẹ́ fi bẹ̀rẹ̀ sí jẹ́ ni inú wọn ò sì nódù sí torí wọn ò fèyún kọyìn. bàbá òdodo akẹ́sí gbogbo àfa. bàbá òdodo míì ti ń bẹ ń bẹ̀rẹ̀ káfẹ́ kan là á mọ́lẹ̀. ẹ ṣáwó. òdodo míì ti ń bẹ ń bẹ̀ ni wípé nítorí ntọ́pọ̀lọpọ̀ orin jẹ náà lójú ó máa ṣe bẹ́ẹ̀ bó bá rẹ́ lòmíì tó bùn lówó àbúrò mọ́tò fún pé àfa tó yìn lánàá bu ó kú bu tẹ́lẹ̀ tẹ́lẹ̀. yóò parí. nítorí sáwọn yóò láwọn agbàmì tẹ yín. so n ta fẹ́ fàyọ ni pé ìmọ̀ pọ̀ àwọn tó sì nímọ̀ náà pọ̀ bùtà àwọn tí ń lò ó tó nǹkan. wọ́n lo ẹnìkan ní wẹ́pọ̀n fún mi. ẹ padà síbi ìmọ̀ yín tẹ́ ẹ ní ni kẹ́ ẹ máa lò àtàfà àtọmọ kéwú kẹ́ ẹ fi máa tó ẹ̀sìn ṣe ká mọ̀ máa fojú mi wò yín kọ́rọ̀ yín máa wá di atamuruna nnasa bil birri watansawna anfusakum wa antum tatluna al-kitaba afala taqilun. ẹ ti gbọ́ mi yé ń bẹ̀ ọ́n àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ilé kéwú tó fẹ́ fi yín yìn pa yín tó fi ń dá ọ̀tẹ̀lẹ̀ láàrin ìlú ẹ̀yin afáà ẹ̀ lọ stop wọn ẹ̀yin ọmọ kéwú náà lọ kí wọlé ilé kéwú kan pẹ̀lú omi ò ní competition pẹ̀lú ara wọn ẹ̀sìn wa yẹ ẹ̀sìn àlàáfíà ni Ọlọ́run lọ sọ lóko náà wípé Islam. èwo làwọn àfáà àwọn ó jáde láyé tí wọ́n wá fi wọ sàlífà wọn.
wà torí ẹ̀ ṣe rí ibú tó wà. n tá àmọ̀ mẹ̀sìn nílọrin ẹ ti fẹ́ gbé wọ́ o ẹ lọ yọ ọ́ kú o gbogbo àfàlàfà wa torí ń bà yín jẹ́ ń sì ń create bad impression nípa ẹ̀sìn wa àfẹ́rú ẹ̀ mọ́ ẹ lọ́ọ́ kì í wọlẹ̀ gbogbo àwọn aṣíwájú wa ẹ máa bọ̀wọ̀ fún wọn bó ṣe yẹ àmọ́ pẹ̀lẹ́ kó ń sọ pé bẹ́ẹ̀ bá ti rí àwọn wọ̀nyí kó ọmọlúwàbí ni wọn ìwà pẹ̀lẹ́kùtù ní ń bẹ fún wọn gbogbo gidigidi tẹ́ ń ṣe ń kọrin ẹ̀sìn lọ́wọ́ o ń ṣàkóbá fẹ́ sìn ní o gbogbo àwọn àyímọ̀ bákan náà wọ́n rí lọ́dọ̀ wa. níta fẹ́ tó ṣe nínú Islam ara ẹ̀ ní tọ́lọ́run fi gbẹ́gbẹ́ yìí kalẹ̀ o pé níta bá rí tó kù díẹ̀ káàtó a sọ fún yín ẹ mójútó ẹ bá mójútó ẹ ṣe èyí ni ó fi jóore fún yóò sì tún fi jóore fún lù ká tó máa lọ lé ẹ bá ṣàdúrà fún bàbá wọn lọ́lọ́ ọba àlọ́rin àti chief imam tuntun àwọn méjèèjì ní kakọ́ gbogbo àwọn àyímọ̀ wa tẹ́ ẹ mọ̀ bàbá wa ìmọ̀ mọ̀lẹ́ ní ìmọ̀ gàmbàrí ní ajánásì ní kòkékòbéèrè ní àtàwọn àfáà yòókù náà kó lóun jẹ́ ká pẹ́ fún wa. Ọlọ́run wọlá bí ẹ ti wú. káwa náà wá pẹ́ lẹ́yìn wọn ká sin lọ́wọ́ ọba pẹ́ ní tí ń bà wá nínú jẹ́ ń pa báwọn ọmọ oníkéwu ṣe ń ṣe yìí Ọlọ́run kó bá wa kà kó lẹ̀. Ọlọ́run wọlá bẹ́ẹ̀ ti wù yìí kó sì wọlá àníyàn dáadáa táwa náà fi ṣe kó sì wọlá pé ìfẹ́ ńlá ń fẹ́ ń sọ̀rọ̀ òun kálukú ló kọ́lé babẹ̀. wàláì ntí kálukú báyìí ṣe iwájú Ọlọ́run ni ó ti pàdé a máa fẹ́ rẹ̀sìn lọ́wọ́ láfi ní ká gáìdì wọn. bẹ́ẹ̀ látòrí bàbá wọlọ́lá ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ abẹ Ọlọ́run fún bàbá Ọlọ́run má sọ yín dọba bò mí má nà yín lọ́pàá jàǹjàǹ má fìtínà yín má dààmú yín má lé yín wọlé àlùbákọ́lá nàbì lọ́dọ̀ Ọlọ́run iyì àpọ́nlé gbígbàdúà kúnkún Ọlọ́run tọ́lọ́run ti fi ṣe yín lọ́ṣọ̀ọ́ Ọlọ́run má gbà àárín yín àtọ́lọ́run ọ̀gá àdúrà tèmi máa tọrọ fún bàbá náà àárín yín àtọ́lọ́run Ọlọ́run má jẹ́ ó dàrú Ọlọ́run sallallahu alaihi wasallam ọba tó fi yín ṣe ìdùnnú fún àwọn àgbàlagbà gbogbo wa yẹn tá à ń jọ máa àtàrọmọdọ́mọ yín náà Ọlọ́run má ṣàfi wá ṣèdùnnú fún yín ọba tó gbàdúrà nẹ́bí Ọlọ́run tẹ́ ń bájú kọ́ lákọ̀ọ́kọ́ ni Ọlọ́run má ṣàgbàdúrà tiyín náà lérí gbogbo ntọ́lọ́run ṣe fún yín la hawla wala quwwata illa billah gbogbo àwọn àìmọ̀ bẹ́ẹ̀ látòrí bàbá ìmáàmù Fúlàní bàbá ìmáàmù ìmọ̀lẹ́ bàbá Ajánásì afọ àrọ́bàná bàbá gòkè gbogbo yín lápapọ̀ aburú òní bá yín o ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run ẹ lè mọ̀ ẹ̀yin là sí àtà ń wò Ọlọ́run ò ní jẹ́ ẹ wò. bàbá wa ń sọ̀rọ̀ Sheikh Suleiman Damboronu àti gbogbo àwọn àfáà tí ń ṣe wáàsí àti gbogbo àfáà tí ń kọ́ máa ń kéwú tọ́ wa sọ́nà tọ́lọ́run àti gbogbo àfáà tí ń kírun fáwọn èèyàn àti gbogbo àwọn àfáà tí wọ́n jó ń tẹ̀sùbà nínú ilé tí Ọlọ́run dá wọn lójú gbogbo yín lápapọ̀ ẹ̀ ní ṣòfò aburú ó sì ní báyìí la hawla wala quwwata illa billah gbogbo tí gbogbo àwa tá à ń jọmọ kéwú tèmi náà jẹ́ kan lára yín Ọlọ́run má ṣàtúnṣe wa má ṣe wá lọ́mọ pa òbí ìbọn má sì ṣe wá ní ẹni tí wọ́n máa béèrè wípé sẹ́ẹ̀sì lélẹ́yìn náà kéwú la hawla wala quwwata wàhálà àwọn òbí wa lérí wa wọn fẹ́ ká jẹ́ àfa ọlọ́mọṣà sí wa láàfà ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. lónìí tí a ṣe ètò yìí Dr. Ibrahim Abubakar Eleke ọ̀kan nínú àwọn onímọ̀ tó ní ẹ̀kọ́ ẹ̀sìn Islam àti èdè Lárúbáwá tó jìnnà láàrin àwọn ọ̀dọ́ náà la gbé wá ọ̀jọ̀gbọ́n ni wọ́n ò kọ́lọ́njà rí wọn pẹ́. ولا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.